A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìwádìí ti ṣe àkọọ́lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó ti dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ légbodò tí àwọn mìíràn fi ara pa láti ọdúnmọ́dún sẹ́yìn. Ìjàmbá ọkọ̀ hẹlikọ́pítà ti mú ẹ̀mí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn, lára wọn ni àwọn ọ̀tọ̀kùlú ìlú láwùjọ, bí ó tilẹ̀ jẹ́ wípé kì í sábà wáyé bí ọkọ̀ ìrìnnà. Ràbàràbà rẹ̀ a máa ní ipa tí ó pọ̀ látàrí bí ó ṣe jìnnà sí ilẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni àwọn èrò inú rẹ̀ kì í rúlà bí ìjàmbá ọkọ̀ bá wáyé. Àwọn adarí lágbàáyé darapọ̀ mọ́ orílẹ̀-èdè Iran láti bá wọn kẹ́dùn ikú ààrẹ wọn Ebrahim Raisi tí ọkọ̀ hẹlikọ́pítà rẹ̀ lọ forí sọ àpáta ní ọjọ́ Àìkú. Raisi, ẹni ọdún 63, mínísítà fún ilẹ̀ òkèèrè rẹ̀ àti àwọn 7 mìíràn ni wọ́n ṣègbé sínú aginjù ẹkùn àríwá ìwọ̀ oòrùn Iran, níbi tí wọ́n ti ṣe alábàápàdé àṣàkù ọkọ̀ òfurufú ọ̀hún lówùúrọ̀ ọjọ́ Ajé. Gbogbo wọn ni àwọn aláṣẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n di olóògbé. Ìròyìn eléyìí jẹ́ ìròyìn tí ó tàn kálékáko. Èyí ń wáyé lẹ́yìn oṣù mẹ́ta tí aláṣẹ àná fún Access Holdings plc, Herbert Wigwe, di olóògbé sínú ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè United States nínú oṣù kejì. Ìṣẹ̀lẹ̀ yìí fa oríṣiríṣi awuyewuye káàkiri àgbáyé. Wigwe, ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ pẹ̀lú alága àná fún Nigerian Exchange Group plc, Abímbọ́lá Ògúnbànjọ, ni wọ́n jọ ṣègbé sí ìlú California. Bákan náà ni ààrẹ àná fún orílẹ̀-èdè Chile, Sebastián Piñera, tí í ṣe ọlọ́rọ̀ náà kú sínú ìjàmbá ọkọ̀ òfurufú ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2024. Nínú ìròyìn ni Al Jazeera ti sọ wípé mínísítà bẹ́nú fún Chile, Carolina Toa, fìdí ikú ààrẹ àná yìí múlẹ̀ ṣùgbọ́n kò ṣàlàyé lé e lórí. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì fún Chile, Senapred, fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn 7 mìíràn fi ara pa nínú ìjàmbá ọkọ̀. Lára àwọn mìíràn tí wọ́n ti ṣègbé sínú ìjàmbá ọkọ̀ òfurufú láti rí àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù àfọwọ́gbá fún United States, Kobe Bryant, àti ọmọbìnrin rẹ̀ Gianna wà lára àwọn 9 tí ó ṣaláìsí sínú ìjàmbá ọkọ̀ òfurufú ní ìlú Calabasas ní California yìí kan náà ní ọdún 2012. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna, Patrick Yar'Adua, ni ó ṣègbé sínú ìjàmbá hẹlikọ́pítà pẹ̀lú àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ní ọjọ́ 15 oṣù Kejìlá ọdún 2012. Láàárín ọdún 1989 sí 2024, ó lé ní ẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ṣe àkọọ́lẹ̀ wípé wọ́n di olóògbé nínú ìjàmbá ọkọ̀ òfurufú tí ó lé ní 70, gẹ́gẹ́ bí Bureau of Aircraft Accidents ṣe àkọọ́lẹ̀ rẹ̀ sórí ẹ̀rọ alátagbà wọn. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjàmbá tó burú jù nínú àkọọ́lẹ̀ wáyé lórílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2012, níbi tí ènìyàn 159, 159 ti ṣègbé. Ìjákulẹ̀ ẹ̀rọ àti àṣìṣe awakọ̀ pilot ni wọ́n ní ó ṣe okùnfà ìjàmbá yìí, gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní ọdún 2017, ọdún 5 lẹ́yìn ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́ẹ̀kan sí i, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tún ti kọ̀ jálẹ̀ láti gba iye owó mìíràn tí ìjọba àpapọ̀ fi lọ̀ wọ́n, tí í ṣe Naira 54,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, níbi ìpàdé tí ó wáyé lánàá ọjọ́ Ìṣẹ́gun. Èyí ti wá mú wọn sún ìpàdé sí òní Ọjọ́rú láti ní ìpàdé tuntun mìíràn láàárín àjọ òṣìṣẹ́ àti àwọn aṣojú ìjọba àpapọ̀. Èyí jẹ́ ìgbà kẹta tí aṣojú àjọ òṣìṣẹ́, àjọ olókoòwò àti aṣojú ìjọba àpapọ̀ ní ìpàdé tó ń forí ṣánpọ́n lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ bínú jáde kúrò nínú ìpàdé pẹ̀lú àwọn aṣojú ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti dúnàádúrà
lẹ́yìn tí ìjọba ní àwọn yóò san ẹgbẹ̀rún lọ́nà èjìdínláàádọ́ta náírà (48,000). Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ aládàáni náà dá a lábàá láti san (54,000) láti fèsì sí (615,000) tí àjọ òṣìṣẹ́ ṣe àgbékalẹ̀. Ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero yarí wípé (615,000) ni ó gbọ́dọ̀ jẹ́ owó oṣù tó kéré jù, bí ó ti ṣe àríyànjiyàn wípé àwọn fẹnukò lórí iye yìí lẹ́yìn tí àwọn ṣe àgbéyẹ̀wò bí ètò ọrọ̀ ajé ṣe rí lọ́wọ́lọ́wọ́ àti iye owó tí ó tó ṣètọ́jú ìdílé ẹlẹ́ni mẹ́fà. Láti lè mú àwọn òṣìṣẹ́ padà wá fún ìpàdé ìdúnàádúrà mìíràn, ni alága fún àjọ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, Alhaji Bukar Goni, ṣe fi tó wọn létí wípé ìjọba ti ṣetán àti ṣe àlékún owó oṣù kúrò ní (48,000) tí wọ́n kọ́kọ́ sọ, ṣùgbọ́n lẹ́yìn ìpàdé àná tí ìjọba tún dábàá (54,000) ni ẹgbẹ́ òṣìṣẹ́ yarí wípé àyàfi (615,000) owó tí yóò lè múni wà láàyè (living wage). Lẹ́yìn èyí ni wọ́n tún sún ìpàdé sí òní Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ James Kọ́láwọlé Ọmọ́tòṣọ́ láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti bu òǹtẹ̀ lù ú kí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shaibu tí wọ́n yọ nípò darapọ̀ mọ́ agbẹnusọ ilé-ìgbìmọ̀ lórí ẹjọ́ tí wọ́n pè tako ìyọnípò rẹ̀. Bákan náà ni adájọ́ gbà fún Shaibu láti darapọ̀ mọ́ ẹni gba ipò ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí afẹ̀sùnkàn nínú ìgbẹ́jọ́ nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀ lónìí lórí ẹ̀sùn tí Shaibu pè. Adájọ́ gbà pẹ̀lú agbẹjọ́rò rẹ̀, Àgbàmọ̀fin Ayọ̀túndé Ògúnléyè, wípé igbákejì gómìnà tuntun àti agbẹnusọ ilé-ìgbìmọ̀ ṣe pàtàkì nínú ẹ̀sùn. Lẹ́yìn èyí ni adájọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 3 oṣù kẹfà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà ètò ìlera àti ìgbáyégbádùn akàwé-gboyè Ali Pate ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè lórí iyọ̀ àjẹjù. Ó ní èyí lè fa ẹ̀jẹ̀ ríru àti àwọn àìsàn ọkàn mìíràn. Pate sọ èyí lánàá ní ìlú Àbújá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn láti fi sààmì ayẹyẹ àyájọ́ ọ̀sẹ̀ ìtanijí lórí iyọ̀ fún ti ọdún 2024 tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Àsìkò láti ṣe àfihàn iyọ̀. Time to shine the spotlight on salt". Mínísítà tí Permanent Secretary Daju Kasholom ṣaṣojú sọ wípé ìjọba àpapọ̀ yóò ṣe àlékún ìtanijí rẹ̀ fún àwọn ará ìlú lórí ewu tí ó wà nínú àpọ̀jù iyọ̀ ní jíjẹ. Mínísítà ní kò dín ní ìdá 10 nínú ọgọ́rùn-ún (10% àìsàn ọkàn tí ó ti já sí ikú ni ó wá látara àpọ̀jù jíjẹ iyọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ iye ìwọ̀n iyọ̀ tí ọmọdé lè jẹ lójúmọ́ àti èyí tí àgbà lè jẹ lójúmọ́ gẹ́gẹ́ bí ìlànà WHO. Wọ́n ní ṣíṣe àdínkù iyọ̀ jíjẹ lè dènà ẹ̀jẹ̀ ríru tí ó lè yọrí sí ìfúnpá gíga àti àìsàn ọkàn. Ní pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń jẹ lórí tábìlì, iye iyọ̀ nínú ìṣasùn wa, ìpápánu bí ọwọ́ bá dilẹ̀, gbogbo rẹ̀ ń fa ìpèníjà sí ìlera. Àjọ WHO ní 17.9 mílíọ̀nù ẹ̀mí ló ń bọ́ sọnù. Àpọ̀jù iyọ̀ kó ipa tí ó pọ̀ nínú rẹ̀ nípasẹ̀ ẹ̀jẹ̀ ríru, àìsàn ọkàn àti rọpárọsẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.